Ẹ̀fúra TV amóhùnmáwòrán ìṣe àti àṣà àwa èèyàn dúdú tó fìdí kalẹ̀ sílùú Sàkété. Ẹ̀fúra TV. ẹ kú ilé o, ẹ kú ilé ló yàrá ilé wọ́n ní ẹ káàbọ̀ náà ní yàrá ọ̀nà. Ẹ kú ilé gbogbo ẹ̀yin olùkẹ́tí sí ibi ohun tó fà tá a fi mẹ́tò wá níjẹjọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àwọ́ọ̀dù ń bẹ lọ́nà fún baálẹ̀ Ẹ̀fúra tá a rè gbà àwọ́ọ̀dù ní setcolo òun ló fà tá a fi mú ètò wá. Gbogbo wàhálà yìí ló fà tá a fi ráì mú ètò wá, ṣùgbọ́n kẹ́ ẹ má bínú. Ẹ kú oríire àti gbà àwọ́ọ̀dù wálé látọ̀dọ̀ aláṣẹ setcolo Àkànṣá Mútíù. Àdúgbò lọ́wọ́ Ọlọ́run Elédùmarè ọba tí ń bá wa ṣe ní gbogbo ìgbà. Àrí ìrọ̀ àlà àlàpà kàbàkàbà kábíyèsí ògo ní fọlọ́run Elédùmarè. Òun la gbé bà fún lónìí. Ẹ kú ọjọ́ mẹ́ta. Ètò yín ètò wa ètò a máa mú wá sórí fọ́nrán amóhùnmáwòrán Ẹ̀fúra TV tó fìdí kalẹ̀ sí Ìrédé ní àdúgbò Tẹ̀kómà. Ètò tá a mú wá lónìí ni orí aláboyún náà la ṣe wà gẹ́gẹ́ bí ìta ṣe kọjá lọ. Èèwọ̀ tá a mú wá lónìí rèé. Ẹ já mú ìta mú wá lónìí pé aláboyún ò gbọdọ̀ wà lórí oyún kó máa kọwọ́ bọ àpò ọkọ rẹ̀. Ìwọ aláboyún tó lóyún sínú tó wá rè ń tọwọ́ bàpò ọkọ rẹ̀ èèwọ̀ ni o. Ẹ máa wò pé àpòbó o gbogbo ẹ̀ ní àwọn ọmọ òní àwọn ọmọ òde òní ń ṣe tí wọn ò mọ̀ ní èèwọ̀. Yóò bímọ láyọ̀ àtàláfíà kò sí ohun tí yóò ṣe, ṣùgbọ́n tó bá bímọ yìí tán tó bá wá pọn ọmọ sẹ́yìn ẹ rí i pé ọmọ ìtọ̀hún yóò máa torí bọnú lẹ́yìn yóò máa korí bọnú nínú aṣọ. Àwọn àgbàlagbà bá ti rámì yìí wọ́n ti mọ̀ pé arábìnrin yìí ń sọwọ́ fẹ́rẹ́ nínú àpò ọkọ rẹ̀. Kò sí bí wọ́n ṣe pọn ọmọ yìí tó yóò pàpà torí bọnú aṣọ. Ìdí rẹ̀ táwọn aláboyún á fi yẹ̀ fún un tó jẹ́ èèwọ̀ láti máa kọ́ bàpò ọkọ nínú oyún tàbí bàbá ẹni. Ẹlẹ́ẹ̀kejì tí wọ́n bá bí ọmọ yìí tọ́mì àmì yìí ti sọ lára ọmọ yìí tó pé ń korí bọnú lẹ́yìn bọ́mọ yìí bá dàgbà ọmọ náà yóò máa ṣe ọwọ́ fẹ́rẹ́. Èyí já sí pé ohun tá a ran lórí oyún òun lọmọ náà ń padà wálé ayé wá ṣeun. Ìdí rẹ̀ tá a fi sọ pé aláboyún bá wà lórí oyún gbogbo ohun tí ó bá ṣe ẹ jẹ́ kọ́kàn rẹ̀ ó wà báyìí kó papọ̀ mẹ́lẹ́dùnmarè. Bẹ́ẹ̀ bá sì mọ òwe àgbàlagbà tí wọ́n sọ pé ọmọ tá a pọ̀n sẹ́yìn fi lọ fẹ́ ewé kókò bírú ọmọ bẹ́ẹ̀ bá dàgbà ẹ̀ta díẹ̀ ni ó wà. Ìdí rẹ̀ tá a fi ṣe lè wọ̀ ẹ ṣe ìwọ̀ yìí ní ohun pàtàkì nínú ilé yín àti ibi tí ẹ ti ń gbọ́ mi. Báláboyún bá wà lórí oyún èèwọ̀ ni fún láti máa tọ́ bàpò ọkọ rẹ̀ mú owó tàbí wọn ra àbí kọ́kọ́ mọ̀ àbí kọ́kọ́ má mọ̀ má ṣe bẹ́ẹ̀ èèwọ̀ ni o. Ẹ̀yin tèmi mo kí yín o ibi tá a fi àdàgbà ètò òní rọ̀ sí òun nù ìtókù náà á tún máa pàdé níjọ́ mẹ́jọ tó ń bọ̀ lágbára Elédùmarè. Èmi àti yín ọ̀pá kùkù lóní kú tí wàá kù dandan kò kàn mí báyìí ní àdánkẹ́ a máa fèyí ṣe lọ́nà. Ṣùgbọ́n ká tó máa lọ lórí ètò yìí á ní àǹfààní kékeré kan tá a jẹ lára ewé fẹ́mi àti yín àti olùgbọ́ mi àti gbogbo àgbáyé tá a ti máa wúra wa. Ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú ewé wo púpọ̀ ọkùnrin lẹ̀ ń wò nígboro tó dàbí ọkùnrin ṣùgbọ́n tó bá wọnú ilé òun àtaya rẹ̀ obìnrin ni. Ẹ máa pe ariwo jẹ̀díjẹ̀dí a máa pariwo ìmọ̀rí ìdì a pariwo jẹ̀dí inú a pariwo yọ̀dí kí ni ohun tí ń fà á. Àjẹ tọ́kì ní àjẹran àpẹ́ a má jẹ. Ṣùgbọ́n àwọn baba wa ní àwọn nǹkan tí wọ́n ń lò gẹ́gẹ́ bí ìhun ewé àti egbò ń gbà náà kó tó di pé lédò tó dé ìtàmọ̀sọ̀ hospital. Ohun tí ń fà á sì kún rèé òun ni pé tá a bá ń jẹ nǹkan tí dọ̀tí kò sí ohun tá a jẹ tó yẹ pé kì í ṣe ìdọ̀tí nínú ṣùgbọ́n kí ni ìyá máa fà á rẹ̀ kan tá a mọ̀ sí ẹ̀títa. Ẹ̀títa yìí bá ti ń dàgbà yóò fa jẹ̀dí ẹ̀títa yìí náà ni yóò fa ìmọ̀rí ìdì. Ǹjẹ́ kí ni àwọn bàbá wa ń lò ń gbà náà tí wọ́n fi ń bọ́ lọ́wọ́ àwọn ìlú àárẹ̀ pẹ́pẹ́pẹ́ yìí kó tó di pé ó di nǹkan ńlá sí wa lára òun náà láfi hàn wá lẹ́nìí. Bá a sì ṣe máa mú wá lórí ètò yìí ní gbogbo ìgbanu ká lè bá a máa jàǹfààní àwọn nǹkan tí bàbá wa ní tó ṣe pé ewé àti egbò ni wọ́n fi ń ṣe. Ṣùgbọ́n lóde ní àpọn tí ń jẹ́wé ẹlòmíì pọn kò mọ́ ìdí rẹ̀ tá a máa fi ṣàwòrán yìí hàn gbogbo wa ká lè máa jàǹfààní rẹ̀. Ẹ jẹ́ mú yín lọ sídìí ewé yìí. Ewé yìí ni wọ́n ń pè ní ewé ìṣápó. Ewé ìṣápó tẹ̀ ń wò yìí ní agbára gan Ọlọ́run fi agbára sí ní ara. Òun kan náà ní ń jáde pé bákan náà bẹ́ẹ̀ bá wò níbòmíì wọ́n á máa pò ní àgbódò. Kí ni ohun tí ewé yìí ń ṣe iṣẹ́ ńlá lè ewé yìí ń ṣe. A mú àwòrán yìí wá láti lè fi kọ́ anọ́gbó láti lè jàǹfààní àti àǹfààní ńlá tọ́lọ́run Elédùmarè fún wa tá a sì fi ń ṣeré. Ewé ìṣápó yìí bẹ́ẹ̀ bá mu ẹwà gbò ẹ̀ ṣápó yìí a máa dìgí ńlá o tá a ga tá a sì tóbi dáadáa. Ohun tí ẹ fi wá dámọ̀ rèé
tí kì í bá dàgbà sókè a máa négun lára á wà funfun gbò béwé náà ṣe ń tóbi rè. ìwúlò rẹ̀ rí ẹ bá ń wá gbò ẹ wá gbò di ewé yìí kẹ́ ẹ gé kékèké ẹ bá ń wá àsàn wẹ́wẹ́ ẹ gé àsàn wẹ́wẹ́ tó 6 àbí 8 bá a bá ṣe fẹ́ ó pọ̀ tó nì ẹ wá fomi ògì sí dáadáa ẹ máa mú ní kọ́ọ̀pù bíà kan ẹ lè mú lẹ́ẹ̀mejì lójúmọ́ ẹ sì lè mú lẹ́ẹ̀mẹ́ta bínú rẹ bá ṣe gbà sí ni kò ní ohun tí fi ń ṣèyàn. ọmọ kékeré lè mú ọmọ bíi ọdún kan tàbí oṣù mẹ́fà yìí ẹ fi síbí fún un. tó bá yẹ pé ọmọ ọdún kan ni ẹ fún ní gàásì kan ó lè mú lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ tẹ́ ìta bá ń ṣe tó bá sọ pé ọmọ kékeré ni ẹ rí i pé di ojú ọmọ náà tó bá jí yóò máa wú a máa ṣàgbàlagbà náà bẹ́ẹ̀. tẹ́ ẹ bá mu tó bá ń tó bí wákàtí méjì ẹ rí i pé inú náà dàbí kò ń run yín kò kó yín díẹ̀díẹ̀ ni ó máa ṣe ẹ bẹ̀rẹ̀ sí ní yàgbẹ́ yìí wọ́ọ́rọ́wọ́ ẹ dákun ẹ bá ń gbé pò kẹ́ ẹ máa wo ohun tẹ́ ń yà ẹ bẹ̀rẹ̀ sí ní yà á níkun bí ọ̀rá bí ikun àwọn kinní kan wà ní ọ̀pá ẹ̀yìn ẹ bẹ̀rẹ̀ sí ní yà. àwọn akòkòrò tí wọ́n pè lẹ́fẹ̀ẹ́ sí ọ̀run ẹ̀ẹ̀ta ni ohun táwọn bàbá wa fi kápá rẹ̀ ńgbà náà rẹ̀ tí wọ́n fi táwa dàgbà. tá a bá lò tó bá ṣá ẹja tún ṣe bí ẹ̀mẹ́ta ẹ rí i pé tẹ́ ẹ bá yà tí kinní yìí bá ti tán lára yín tẹ́ ìta yìí bá tán fúnra yín lẹ́ẹ̀ mọ̀ ẹ rí i pé bẹ́ẹ̀ bá jókòó ẹ̀yìn yóò fúyẹ́. ẹ wá wá nǹkan tó bá wùn bí ẹ̀jẹ̀ kẹ́ bẹ̀rẹ̀ sí ní mú ẹ rí i pé àwọ̀ ń tọ̀hún yóò bẹ̀rẹ̀ sí ní dán. gbogbo ìgbà tó o bá sì wọlé ti nǹkan obìnrin ó ṣe dáadáa ó lè jẹ́ orúkọ ọkùnrin. ẹ̀yìn náà pàápàá ẹ̀yìn ń dùn mí ìyún yóò kú òun bẹ́ẹ̀ iṣẹ́ owó ìta ni. àǹfààní tí ọlọ́run Elédùmarè kó sára ewé pọ̀ gan ṣùgbọ́n àwọn èèyàn là í lò ó àti pé pàápàá ẹlòmíì ò mọ̀ a máa jẹ̀yàn yà ìta fi máa ra ṣọ́ọ̀kì tá kò ríra oògùn míì ẹlòmíì kò ní bá a sí ẹlòmíì míì àtún fa àrùn míì wá èyí tí wọ́n ń pè ní effet secondaire ẹ ti mọ̀ yóò ti yá àwọn olóyìnbó dáadáa effet secondaire jí mi pé bá a bá lo oògùn tán tún ní àwọn nǹkan kan míì tí máa ń fà sára ewé àti egbò rí bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ bá lò tán ṣákàlára yín ò dá. ó bá wùn yín ẹ̀yìn tó mọ tí mo tó ṣe pé o fẹ́ràn ọtí lẹ́yìn tẹ́ ẹ bá lò tán ẹ bá ń gé igbó yìí ẹ gé sínú ìgò ẹ gé àsàn wẹ́wẹ́ náà tẹ̀lé kẹ́ ẹ wá da ọtí lé lórí kẹ́ ẹ máa mú. ogun jẹ̀dí ṣe mí lónìí jẹ̀dí ṣe mí lọ́la èèyàn tán inú ọ̀rọ̀ yìí tó wọn mi tá a fàdàgbà ètò ìrìnlọ sí ni ètò kù dìjọ́ mẹ́jọ èmi àti ọ̀pá kùkù ló ní kú tiwa ti kù dandan kò kàn mí báyìí làdánké láburú kò ní kàn yín kò ní kàn mí láṣẹ Elédùmarè á tún máa pàdé níjọ́ mẹ́jọ pẹ̀lú ògo Ọlọ́run lórí ètò ìwọ̀ ire òkú tó dìgbà náà ire o. Ẹfura TV amóhùnmáwòrán ìṣe àti àṣà àwa ènìyàn dúdú tó sì ti kalẹ̀ sílùú Sàkété. Ẹfura TV.